Africa Content TV. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam.
alhamdulillah ẹ̀rọ ti dábàá ọ̀yà sáré sí ìtọ́ ẹ̀dọ́ sí ẹ̀dọ́gbọ́n lọ́dọ̀ ọ̀run jùlọ. bàbá máa gbọ́dọ̀ wọ́n sọ wá lórí ẹja pé alhamdulillah. bàbá máa gbọ́dọ̀ wọ́n sọ wá lórí ẹja pé alhamdulillah. ẹja wí dáadáa gbọ́dọ̀ bá sọ wá lórí ẹja pé alhamdulillah. ẹja wí dáadáa kápẹ́ alhamdulillah rabbil alamin. atọ́ra sẹ́jú mẹ́wàá gbé lọ́dọ̀ wa kàmísáré tó ní ìtò atọ́rọ àforíjì púpọ̀ jùlọ lọ́dọ̀ ọlọ́run ẹ̀wọ̀n sáré ìdàbí ìjìnlẹ̀ àti kí wọ́n dáhùn mùsùlùmí ni wá onígbàgbọ́ òdodo ni wọ́n pẹ̀lú kí afárabalẹ̀ nígbà ìdókòó ẹ̀yẹ lóko kò ní kò lọ́wọ́ àgbẹ̀ Mọ̀lánà Sheikh Daud Abdulmajid alifa ńlá ẹ̀yẹ ha ẹgbẹ́ ẹ̀yẹ wíwá ẹgbẹ́ ṣẹ́wò bàbá wọn ti tó gbogbo wa bọ̀sí àkùnà bàbá ti tó àwọn ẹgbẹ́ yìí káfẹ́ sí ìgbà gbogbo ẹ lọ sí ìtura bàbá ti tó gbogbo àgbẹ̀ bàbá ti tó gbogbo àbọ̀ ẹ̀kọ́ bẹ̀ wá. wọ́n sáré ẹ̀yà ìwà ni Muhammad kasi sallallahu alayhi wa sallam kí bàbá ọlọ́ta sẹ́yìn àkùnà bá ṣe tó tí ọmọ kò wá àpàrẹ ìjọba dáadáa ẹ̀yà ìwà ọ̀gá ìwà ìyẹn wà dáadáa. àfáà ni wá mùsùlùmí ni wá a ní ètò ṣùgbọ́n bàbá ọlọ́ta kanjú lórí àgbàdo ẹ̀rọ ìjọba tó kò rasola ṣùgbọ́n amẹ́ríkà bẹ̀ ṣe ọlọ́dà ọba abdulkadir ọba nàdẹ́gẹ́ ẹ̀sìn tí owó ní ẹlẹ́gbẹ̀ẹ́ náà ẹ̀fílẹ̀ kíkà bẹ̀ ṣe wọ́n sọ̀rọ̀ níṣẹ́jẹ́ wa kó dúpẹ́ fúnlọ́ torí ìyẹ́ ọlọ́dà náà ló dé gbogbo fi alhamdulillah kí kábíyèsí ọlọ́dà kó dúpẹ́ fúnlọ́ bàbá ti ṣe bẹ́ẹ̀ tán àgbà tí o bá sì ti àgbàgbọ́ lọ́dà àgbà eré ẹni láti ká tó wá sí gbogbo àgbàwọ́ ẹ̀ṣẹ̀ lọ. wọ́n ti ní olókùn mi ní ojúkù ṣùgbọ́n nígbà tí mo ti fẹ́ yọ̀dà àgbọ̀ lọ́dà yìí. a fi àwọn ẹ̀rọ ọlọ́run kan tó yẹ ẹ̀sìn mọ́sálásí. kálukú náà sì wà bí gbogbo tá a fẹ́ fi ṣe program is 1 hour 30 minutes. torí wípé wọ́n bá ti di aago mẹ́rin àbọ̀ gbogbo àwọn àtàwọn sẹ́kù mọ́sálásí àkí àti lẹ́yìn àti wọ́n fún kálukú ní tékèwé ẹ máa ń tẹ̀wọ̀n ní mọ́sálásí. àjẹwọ́n ní mọ́sálásí. program ti da náà ló ti parí. máa gbé e lọlé. àṣẹ kankan bí torí pé afẹ́ fi ṣe afẹ́ ayé ṣùgbọ́n afẹ́ fi sin ọlọ́run. àbẹ̀fẹ́ kí gbogbo mùsùlùmí ó rí wípé àràtọ́lọ́ wò lè dáhùn sí. Allahu Akbar. Mo sì fẹ́ fi dá yín lójú pé kò sí ẹni tí ó lè gbé kankan sí láyé. tó bá ti gbà pé ọba tí kò sìn kò lè ṣe. kọ́rọ̀ bí ọmọ pọ̀. Ọba kábíyèsí ọba Abdulkadir ọba lálẹ́gbẹ́ ọmọ bọ̀lì orí tó kéde. Àwa kí ọ̀rẹ́ wa pàtàkì alága ọjọ́ òní Alhaji wa Shamsuddin Adébáyọ̀ apẹlẹgbọ ẹgbẹ gbọdọ tóbi bá gbẹlẹgbọ. Allahu Akbar. o máa kí i dáadáa agbọ ẹ bàbá mi ẹ wá ẹ gbọ́ pàdó ẹ bàbá mi ẹ kó yọ̀ọ̀dá ẹ wá gbọ́ pàdó lẹ́yìn ọba. kábíyèsí kan tó bẹ̀rẹ̀. kábíyèsí. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Mungkin Sheikh Dewa, Sheikh Ezra. Ọlọ́run adúró tì mí. Àmín. Ọlọ́run wà pẹ̀lú yín. Àmín. Lágbára Ọlọ́run ní kábàámọ̀ pé ẹ wá síbí. Àmín. Mo lè kí ìmáàmù wa àmì Ọlọ́run adúró tì mí. Èyí tẹ́ ṣe yìí kékeré ni. Àmín. Ọlọ́run ló ṣe fún yín. A tún wá ṣe èyí tó ló pọ̀ ju eléyìí. Àmín. Ṣe fún yín. Lágbára Ọlọ́run èmi náà fi di omi tọrọ lọ́wọ́ Ọlọ́run. Mo kí gbogbo àwọn ìmáàmù wa àti àwọn àfáà wa àgbà tó wà ní o. Mo lè kí
mo kí agbẹ́lógún ọlọ́run adúró tiẹ̀ o ọlọ́run wà pẹ̀lú ẹ̀ inú mi dùn torí tí èèyàn bá mọ ọlọ́run tó bá rí nǹkan tí ọlọ́run ṣe adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. alhamdulillah. tí abájẹ́ ìléyìn ọlọ́run káwa náà rí nǹkan tí ọlọ́run ṣe fún àáfàá wa yìí àwa náà a fi díẹ̀ a fi tọrọ lọ́wọ́ ọlọ́run agbára ọlọ́run gbogbo wa káwa bíbà yìí gbogbo nǹkan tí a bá tọrọ lọ́wọ́ ọlọ́run á ṣe fún wa. mi ò bá dúró ṣùgbọ́n mo ti rò ká tètè máa ṣe tán torí mo ní àwọn tó dúró lè mi nítorí èyí ni mo fẹ́ tètè máa lọ ṣùgbọ́n agbára ọlọ́run á bá mi wà pẹ̀lú yín o. àmín. ọlọ́run á dẹ̀ sọ gbogbo wa náà wá sí ìbàdílé láyọ̀ àti àlàáfíà. àmín ya Allah. ṣe é mo dúpẹ́ o.